Ẹ̀lú ló láró, ẹ̀tù ló níbọn, kété ló lómi. Ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Ààrẹ Laji Abbas lónìí yẹn. Káforí jágbó, káforí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágbó, káforí jẹ̀gàn, ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó bá òun ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilẹ̀ tó kọ́ òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ, kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Laji Abbas ó tún kú oríire, àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ 5 tí a tún fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ, olùkọ́ máa jíṣẹ́ rẹ̀ lọ. Bàbá ṣe ni lóore ọpẹ́ làádùn, àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà, gbogbo yín la kí. Òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rin lọ. Bàbá ojú tó lé ìtàn dọ̀la, ó yá wa tó fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àhóyè ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o. Ẹ̀pọ̀ ọmọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́. Olùkọ́ àgbà Laji Abbas, Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ̀ta lójú ìran, kíní kan ò ní ṣe ẹ́. Tó mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi, tẹ́ sì lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá, pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Àkọ́kọ́ o, mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà o, mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ẹ tó ṣe pé ẹ̀yin gangan ni ìtàn, ẹ̀ ní tán, ẹ̀yin ni àṣà, ẹ̀ ní sá. Ẹ̀yin lẹ̀ ń dá aṣọ rẹ̀ oró wa o, wípé bóò ni ìtàn wa, bóò ni ò sí ní rẹ̀ dànù, inú ò ní rẹ̀ dànù. Mo dúpẹ́ fún gbogbo àtìlẹyìn yín bẹ́ẹ̀ ṣe ń ṣonígbọ̀wọ́ àwọn ètò tá à ń ṣe, àti bẹ́ẹ̀ ṣe ń ṣe àtìlẹyìn fún wa fáwọn irinṣẹ́ tá à ń lò lọ́kànjọ̀kan. Mo dúpẹ́ gidi gan ni o. Ìtàn Yorùbá yín náà ni o, ó ti digi àlọ́yè. Oníbodè ilẹ̀ Yorùbá ni o. Ó búnibúni dáná tàn sí jù, dáná tàn sí gbó. Èmi a máa wí pé ìtàn wúwo jorin lọ. Gbé fún Ààrẹ Laji Abbas. Mo lè máa gbọ́ mi fún ìgbà àkọ́kọ́, àbí ìgbà àkọ́kọ́ ní tó ń gbọ́ mi ní tó ń jáde lẹ́nu mi. O lè má gbọ́ irú ẹ̀rí, àwọn ìtàn, àwọn ẹ̀rí tá a bá mú wá, bóyá yálà nú àwọn fídíò wa tá o bá ti wò ni, ọ wà á farabalẹ̀. Bí ẹ̀mí tẹ́ ti gbèsè ọlọ́kàn kò gbé sọ́tọ̀, ẹ̀mí wípé o fẹ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn, oníbodè ilẹ̀ Yorùbá. Ọ̀nà rèé o. Léyìí tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sinimá tí ó gùn ni. Ẹ rí nígbà wọ́n ń bẹ̀ mí, ààrẹ o, ẹ má ṣe kinní o, ààrẹ o, ẹ jọ̀ọ́ o, ààrẹ o, ṣègbé mùsùlùmí lẹ́yìn náà, ààrẹ o, ẹ jèbùrẹ́ o, ààrẹ o, ẹ tó wo nǹkan.
wọ́n lọ sí town hall àbí inú hall tí wọ́n lọ fi ìpàdé sí lánàá. Ẹni mo fi ń dúpẹ́ pé tọ́lọ́run ọ̀dá wa ló múgọ̀ tí ó sì dá wa ló pònú. Ọmọ mi ojú tó lé ń bẹ nínú kúlù ìtàn Yorùbá ọmọ wọlé bọ̀ kátá kánkànkan tọ́rọ́nà tó pọ̀ fún wa lónìí kátá kánkànkan ojú tó lé lọ́wọ́ àwọn olókùlù lálẹ́ kí rábọ̀ àsìkò tá a wà àsìkò tó yẹ pé tẹ̀ bá gbọ́ kẹrẹ lára àlẹ́kùn yìí ọ̀wọ́ ni pé ta ní pè wá àwọn ará bí ọba wa mú kékeré Ọlọ́run ni ọgbà fún wọn. Bàbá mi mo ti kí bàbá mi ẹ dìde. Dani. Bàbá mi ẹ̀yin ní ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ kọ̀kọ́ ẹ̀jẹ̀ dìde. Ọmọ gbọ́dọ̀ èmi lé kí n dìde. Ẹ tó máa ń sún mi lẹ́rọ̀ yìí bàbá mi. Tápá ẹ̀wà ń bẹ̀ ni ẹ̀yin ní ó dìde o. Èké mi ò dìde. Ẹ dìde o. Ẹ dìde o. Abẹ́mọ̀ wo kan. Ẹ dìde o. Ní ti tàgbà mo dàgbà o. Àti mo yín sọwọ́ báyìí bàbá mi o. Ní ti tàgbà mo dàgbà o. Mi ò lè dìde o. Kémi ò dìde fojú délé. Láíláí mi ò lè dìde o. Ẹ lè jọ mi ò lè dìde. Ìyẹn ẹ jókòó padà bàbá mi. Ẹ jókòó. Ó ṣe ní kí n káwọ̀ mi òkè ẹ díjú ẹ káwọ́ òkè ojú tó lé. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín. Gbogbo wa náà ló kà láyà lánàá. Nígbà tá a rí fọ́nrán ìlú Ìṣẹ́yìn ni. A lọ sí àwọn ọ̀nà kan. A sì lọ satellite campus fásitì Ògbómọ̀ṣọ́ sí LAUTECH àfilọ́lẹ̀ ní Ìṣẹ́yìn. Èrò gómìnà wa ẹnjìnà Olúṣèyí Mákindé dáa púpọ̀. Béèyàn bá gba Ọ̀yọ́ lọ sí Ìṣẹ́yìn yóò ṣàdúrà fún gómìnà. Béèyàn bá gba Ìbàdàn láti Mọ́níyà dé Ìṣẹ́yìn èèyàn ní ṣépè fún gómìnà ẹnjìnà Olúṣèyí Mákindé yóò wúre fún ni. Kò tí à ń ṣe lọ́wọ́ nídùú wo bí káàkiri tọ́lọ sọ́nà mi wo àwọn ọ̀nà àjẹ́ àyẹn náà èèyàn ṣàdúrà fún gómìnà àtàwọn bẹ́ẹ̀. Èrò dáadáa ni gómìnà rò pé tá a bá tó wá gbé skul síbẹ̀ o yóò jẹ́ kí Ìṣẹ́yìn ò tó lè kún ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ yóò sì mú ìdàgbàsókè bá lù yóò tún mú ìlú gbajúmọ̀. Ṣùgbọ́n gbà wá rí tí bàbá wa àbí bàbá náà lásàpè wọ́n dàgbà o bẹ́ẹ̀ mi náà ṣe ju ọ̀lọ́ mójú ẹ̀ lọ o mójú ọ̀lọ́ mọ́rí mi fín o mójú ọ̀lọ́ o. Bàbá wa Àrẹ̀mú Ọbásanjọ́ Olúṣẹ́gun Ọbásanjọ́ tó ń sọ fún àwọn ọba wa yìí pé come on stand up for the champion. Táwọn ọba wa lẹ́sìn dìde bí ọmọ iléèwé bí ọmọ primary school ẹ jókòó padà ojú tó lé. Àwọn èèyàn sọ̀rọ̀ àwọn èèyàn ọmọ tí wọ́n sùn lè gbé gbà wọn bá gbogbo kí wàhálà ìlú lè sí báyìí ìjọba ò ní bí gbogbo wàhálà tó lúwẹ̀ ẹ́ ṣe tí nǹkan kan bá ti wá sálẹ̀ èmi náà lè gbogbo fídíò lóríṣiríṣi torútorú mọ̀ ń gba fídíò ààrẹ amọ̀pẹ́ ti rí ààrẹ wo fídíò yìí nígbà tó lọ wo fídíò láyé Àbásà ṣé wọ́n lẹ́ẹ̀ ti wo fídíò $10,000 so ti wo fídíò $5,000 ní nígbà náà lọ́dún dípá wa náà máa wo fídíò báyìí ó dojú ti ni kí n mọ wí. Ìdójútì gbà. Ó sì tàbùkù wa àbùkù ńlá ni ó sì fi ìran wa wọ́lẹ̀ léyìí tí mo wá fẹ́ wo àwọn ọba wa bóyá àlọ́ba ńlẹ̀ Yorùbá àsìkò tá a mọ̀ ni bóyá àlọ́ba nílẹ̀ Yorùbá àsìkò tá a mọ̀ ni bóyá aláwọn àgbààgbà ńlẹ̀ Yorùbá àsìkò tá a mọ̀ ni bóyá aláwọn àgbààgbà ńlẹ̀ Yorùbá àsìkò tá a mọ̀ ni. Bàbá mi ṣùgbọ́n àbí ṣé àwọn ọba kéréje láàlú wa ń jókòó ni àwọn ọba òkè ogun ní kò sọba tó kéré. Kò sọba tó kéré. Bẹ́ẹ̀ ni kò sọba tó kéré. Àwọn òkè ogun wa kan náà ìpínlẹ̀ Ọ̀yọ́ wa kan náà ọmọ wa ga o Àtàndá ọ̀run rẹ o Àtàndá ikú bàbá yèyé Àtàndá ọba tó Àtàndá ọba tó yóò kọ́ wọ Ọbásanjọ́ báyìí pé sí ìsìnkú ti mú gbó rẹ̀ tó máa ń bù ìgbà ilẹ̀ mo lọ máa mú sóò tó ń mú gbó ni ó lè ní ẹ bá pè wá Àrẹ̀mú o ti ń yọ gbóòbù ni. Àwa fẹ́ wò bóyá a lọ́ba bóyá a sì láwọn àgbààgbà ńlẹ̀ Yorùbá káwo ìgbésẹ̀ àti tí wọ́n ó sì lórí ọ̀rọ̀ ìwà tó Ọbásanjọ́ wù. Bàbá mi ètùn jáde. Wàláì bí Olúbàdàn bá dìde lánàá ìfà wàhálà tólúbàdàn wa bá ń bẹ́ẹ̀ lánàá tó bá dìde ìfà wàhálà àbọ̀ sọ̀rọ̀ Olúbàdàn ń bẹ̀ tọ́ba Olúbàdàn ń bẹ̀ sọ fún mi o
tí Olúbàdàn bá dìde ìfà wàhálà. àwọn ọba kan wà tí mi ò rí ń jókòó táwọn ọba tá a mọ̀ pé nílẹ̀ Yorùbá bàbá mi, ṣùgbọ́n ní tèmi tún fẹ́ wò ni pé ṣé àwọn èèbó ló gbàgbára lọ́wọ́ àwọn bàbá tó bá ní láyé nígbà tí ayé ọ̀làjú wá dé tí tọ́gbára tán lọ́wọ́ àwọn bàbá wa ló fọ gbogbo eléyìí tí wọ́n ń tẹ̀lé ní bàbá mi. ọ̀sọ̀rọ̀ kan fún mi lóru àná kí ló mú iná yìí rí ọ̀sọ̀rọ̀ kan fún mi lóru àná alábòsí ni ọ̀sẹ̀ lójú tó lè yí. ìbẹ́ gbogbo ẹnu sọ̀rọ̀ ní bàbá mi. lóru àná èmi ò tú ta ojú tó lé ní ọlọ́ọ̀lọ́mọ bàbá wa ayé ìjẹkújẹ tẹ́ ti jẹ níláyé ìjọ ẹ lọ gbórí rẹ̀ wá ẹ lọ ẹgbẹ́sẹ̀ lélẹ̀ rẹ̀ ẹ lọ gbórí ẹ̀ wá ọ̀sẹ̀ mi ọkọ̀ ìjáwájú àfẹ́ mú wọlé pé wọ́n bá padà wá jẹ́ ojú tó lé ó dàbí eré ni kì í ṣeré. Sórí àwọn òyìnbó gba agbára tán lọ́wọ́ àwọn bàbá wa wọ́n gbà lóòótọ́ àmọ́ wọ́n á dá sí méjì wọ́n mú ìtọ́pọ̀ wọ́n gbé fáwọn ọmọ wọn wọ́n wá mú díẹ̀ wọ́n fáwọn ká sọ pé nínú ìdá 10 wọ́n fáwọn ọba wa ní ìdá 3 wọ́n fáwọn olóṣèlú ní ìdá 7 ṣùgbọ́n àtẹnujẹ ó jẹ́ káwọn ọba owó tó kó ìdá 3 yòókù fún wọn. ẹ̀yin bàbá ìlójú kúnlé a máa sọ̀rọ̀ lú ẹgbà kọ́ńtrátì ní a máa ṣe gbá kan báwọn bàbá sì lọ jókòó nínú ibi tí àwọn bàbá wa tó ti wá fò àwọn tó gbàgbára lọ́wọ́ àwọn náà wọ́n mọ̀ fún wọn lóyè bí gómìnà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá joyè bí spíkà bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá joyè bólóṣèlú kan bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá joyè láwọn tó gbàgbára lọ́wọ́ wọn. bàbá mi tábà ní gbàgbé nígbà tá a lọ sọ́dọ̀ bàbá wa olówó kùtà wọ́n jẹ́ kó yé wá ń gbà pé apá àsíá tán ń bá gbé lọ́ba lọ́wọ́ báyìí pé sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ rèé o pé mójútólù rẹ̀ àti àṣà ni n tó wà lọ́wọ́ àwọn bàbá wa ní ìsìn pé láti mójútó àṣà àti ìṣe ni tó wà lọ́wọ́ àwọn bàbá mi ká ní pé ṣé kò jù bá àwọn lọ́nà lọ́ba mi lóòótọ́. ibi tẹ́ mo sọ fún ọ wọ́n ti ibi tẹ́ gbé agbára wọn kù sí náà ni pé ibi tán gbé kù sí. ẹgbà mọ owó oúnjẹ rè tí ọba wa rí bẹ́ẹ̀ ni lọ bọ́ọ̀lù ọmọ ìfira rẹ̀ wọlé nítorí tí ó jẹ tó bá dàbújá ọ̀rọ̀ àwọn ọba wa nígbà Buhari bẹ́ẹ̀ sí lọ́ máa ń tò kalẹ̀ lẹ́nu géètì táwọn Haúsá wà máa wù wọ́n lọ wù wọ́n bọ̀ báyìí. tófin bá wà tí lànà ń bẹ ẹ ti rin èèyàn nínú àwọn ọmọ yín ni mínísítà tí wọ́n yàn lọ nínú àwọn ọmọ yín ni sẹ́nétọ̀ ní federal rep ẹ ti léèyàn ń bẹ gbogbo àwọn ọ̀nàrẹ́bù wa tá a ní federal ọ̀nàrẹ́bù ni o sẹ́nétọ̀ wa ni o abẹ́ àwọn ọba yìí náà ni wọ́n ti yàn wọ́n àwọn ìlú wọ́n ti yàn wọ́n ìtẹ́wù tẹ́ ẹ bá fẹ́ ẹ bèèrè lọ́wọ́ wọn ìdínú láyé ìjọhún táwọn ọba wa yìí fi jáde pápọ̀ ní rìsà torí àbùkù olóròǹbó tọ́ka àwọn ọba wa ní Ìṣẹ̀yìn lánàá nù ẹ dìde wọ́n fa etí wọn wọ́n sáré dìde ẹ jókòó wọ́n tó fẹ́ tí wọ́n tún jókòó. mọ bàbá mi tá a bá tún níyàwó báyìí náà bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ààrẹ wa àná ọmọ Òwu ni wọ́n a sì mọ bówù ṣe lágbára tó. ọmọ Òwu ni wọ́n pè wọ́n torí wípé ọ̀rọ̀ wà lórí ọ̀rọ̀ wọn. kápọ̀ ọmọ Òwu náà pè wọ́n bàbá mi. kápọ̀ ọmọ Òwu ni wọ́n pè wọ́n ọ̀rọ̀ wà lórí ọ̀rọ̀ wọn. bàbá mi a mọ bówù ṣe tó ńlẹ̀ Yorùbá àwọn ọba aládé ilẹ̀ Òwu a mọ bọ́n tó ṣe lágbára tó ńlẹ̀ Yorùbá wọn èyí sẹ́ńtẹ́ yẹn kàn sọ pé ń sì pé ẹ mọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀dìdẹ mọ́ dùn bẹ́ẹ̀ hùn bàbá mi sọ̀rọ̀ gbogbo tọrọ tuntun wá wáyé o apá abẹ́ńbò tó tún ṣe bàbá mi. ó ṣe sórí nǹkan méjì ló ń ṣe Mr. Ọbásanjọ́. grandpa. nǹkan méjì ló ń ṣe Mr. Ọbásanjọ́ àkọ́kọ́ múdẹ́láyọ̀ kọ́lẹ́ máa ń pè ọmọ pọ̀ bá wọn gbogbo ọ̀nà wọn wá tí Tinubu òfin níjà rẹ̀ gbogbo àwọn ọba wa yẹn torí bá bá ní káwọn ọba wọn máa rán mọ́ sí ẹ̀kọ́ ọmọ rẹ̀ kẹ́ lálẹ́ torí pé gbogbo ọ̀nà ni ẹ wá pé Tinubu òfin ní di ààrẹ ṣùgbọ́n kò níyì lọ́dọ̀ àwọn ọba kankan ní Abẹ́òkúta gan kò níyì lọ́dọ̀ àwọn ọba ilẹ̀ Ẹ̀gbá àwọn ọba Ògùn state káwá sọ pé ìpínlẹ̀ Èkó ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkìtì Oǹdó
Kwara, Edo, Delta kò níyì lọ́dọ̀ ọba kankan. Àìwá níyì rẹ̀ kò lè jẹ́ kí ọ sọ̀rọ̀ ká tẹ̀lé. Bàbá wọ Ọ̀kẹ́rẹ́ Ṣakí wọ́n jáde sọ̀rọ̀ gbẹ́gbà gbogbo wọn náà wọ́n sì wà kálẹ̀ lánàá. Bàbá wọ Ọ̀kẹ́rẹ́ jáde àwọn sọ̀rọ̀ pé ká ṣàtìlẹ́yìn fọ́mọ wa. Bàbá mi Olówùkúta jáde wọ́n ní ká tọ̀ sójú kan kó bàbá mi Olúwo Òfìbò pé Tinubu ni. Olúwo Rasheed Adéwálé Àkànbí Tẹlúwa kò fìbò bá gbogbo àwọn lọ́balọ́ba. So sì mọ̀ yí pé bàbá Ìbò ọmọ wọn ni wọ́n ń ṣàtìlẹ́yìn fún Peter Obi. Gbogbo ètò Ọbásanjọ́ àwa ń ṣe ó ń lọ ó ń ṣe gbogbo ọ̀nà tí ń gbà torí kì í ṣe kò sẹ́ tí ń dá lójú Ọbásanjọ́ nìkan ló dá kò sẹ́ tó dá lójú Ọbásanjọ́. Gbogbo ọ̀nà tó wá gbàgbà bó ṣe ń gba wájú ní gbẹ̀yìn kò lè ń bọ́ lọ́n bẹ̀ bó bá kan débì yóò kan lọ́hùn bó tó débì yóò tó kan lọ́hùn. Àwa à ń ka ìbò lọ́wọ́ ní bróda rẹ̀ torí díẹ̀ náà lẹ́ẹ̀fi jura yín lọ wà tó Ọbásanjọ́ o èèmẹ́ tó dàgbà jù díẹ̀ náà lẹ́ẹ̀fi jura yín lọ èèmẹ́ tó dàgbà jù èmi èé ṣẹgbẹ́ rẹ̀ ní Ọbásanjọ́ èmi èé ṣẹgbẹ́ rẹ̀ ṣùgbọ́n wà àti ẹ̀ díẹ̀ lẹ́ẹ̀fi jura yín lọ torí òun ní sọ yí pé ká gbàsà lárugẹ àṣà tó wà fẹ́ gbé lárugẹ nà ìkejì rẹ̀ àbí kí láti ẹ̀ pé ìdálẹ́ sọgbọ́n ẹgbẹ́ rẹ̀ gan ìkejì rẹ̀ Ọbásanjọ́ a wá ń ka ìbò lọ́wọ́ ló bá jáde pẹ̀lú ìwé ọmọlẹ́tẹ̀ ẹlẹ́sìn mìíràn kọ bí ètò ẹ̀ máa bá kọ́ ni o bó o lẹ́ẹ̀ni máa kọ́ fúnra ẹ̀ ni ló bá jáde ní bá ń ka lẹ́tà múlẹ̀ tálá ni lálùdé Sokoti màrè o alágbẹ̀dẹ ọ̀run lọ́ba máa fẹ́ tún ìbò wa rọ̀ ní bá ń ka lẹ́tà bẹ́ẹ̀ mo pariwo ẹgbà wá o gbogbo ayé ẹgbà wá lọ́wọ́ Ọbásanjọ́ o mo ṣe ètò léraléra fúngbà náà káwọn èèyàn tó wá dìde ní gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ọba ilẹ̀ Yorùbá wọ́n bọ̀wọ́ lù pápápá gbogbo ọba ilẹ̀ Yorùbá ti pera wọn tó wá fi dé ilẹ̀ Haúsá lọ́dọ̀ sọ́tà pé wọ́n mọ̀ bá ìbò lọ bí wọ́n ṣe kórí ibú rànra wọn láì ṣàwá nígbà yá Abíọ́lá nù àwọn Ọbásanjọ́ yìí náà ni bí Abíọ́lá bá ṣe campaign lọ tó bá bọ̀ Ọbásanjọ́ ní ọ̀lọ́ fún lábọ̀ alábòsí a máa lówó alábòsí a máa lọ́lá àtúbọ̀tán alábòsí ò ní dáa wo èjì Ọbásanjọ́ ó ti gbó lọ kò tún jáwọ́ nù iṣẹ́ ẹbú ọwọ́ à ń ka lẹ́tà ọwọ́ àìdí ìtìjú tó ní wọ́n dábò dùn èmi ò tí ì rírú ẹ̀ rí gbogbo ọmọ Yorùbá tí bá ń fẹ́ Ọbásanjọ́ Ọlọ́run ó jẹ yín yà ẹ pa ìjà gbogbo ayé ó mọ̀ pọ́ta lẹ̀ Yorùbá ni kí wọ́n máa ka ọ̀tọ̀ọ̀tọ̀ yìí lànà ẹ̀gbìn ó sì láyé Awólọ́wọ̀ ìwọ kíní burúkú yìí náà ni ó sì láyé Abíọ́lá ìwọ yìí náà ni ìran mẹ́ta yìí tòsí ó tún wá dayé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìwọ náà ló tó bọ́ọ̀ta tó ń gbé lẹ́tẹ̀ ẹlẹ́sìn mìíràn kí débi wọn á ka ìbò tán sọmọ pé ó ti láwọn ọba nú tọ́balíkà bàbá wọn mọ ẹran mọ sí ní lánàá iṣu ẹni ló ṣe kí ni o lọ́tọ̀ ọwọ́ ẹni gbépo torí ìyá Tinubu ni wọ́n ń jẹ Tinubu ni kó tọ́jú àwọn bàbá wa sọ̀bọ̀ mọ́ ń bọ̀ ó ti ní wọ́n nú ẹlẹ́ẹ̀kejì ó tún wáá di wípé gbogbo bí ẹ ṣe ń lọ kóòtù ní tó rò kọ́ lọ́ba sọmọ yìí pé ìdísì ìbẹ́lẹ́mi rẹ̀ ni pé ọmọ rẹ̀ tí ó lè máa control tí ọmọ ẹ̀dá káàkiri sit down stand up Peter Obi nígbà wọn tó lè jẹ́ bá bọ̀ ilé ẹjọ́ oró rẹ̀ sọ̀bọ̀ pé ibi àkọ́kọ́ tí ó ti pàdé àwọn bàbá wa lò àwọn bàbá alẹ́ wa fojú àbùkù wò pé wèrè ìkàn wèrè ní bọ̀ ẹ̀ tààlẹ́ ní bọ̀ Ọbásanjọ́ èkejì kájọ tá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí kí ni ti gómìnà Ṣèyí Mákindé tí ń pe Ọbásanjọ́ kí ṣe gómìnà Ṣèyí Mákindé wá sọ nǹkan ìlọsíwájú kan tó Ọbásanjọ́ mú bá ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ilẹ̀ Yorùbá lápapọ̀ èyí tí ń lè gbàgbé láyé bóyá lọ́lọ́run lè forí ẹ̀jẹ̀ Ọbásanjọ́ ikú Tàfá Balógun àti ẹ̀sìn tó fi Tàfá Balógun ṣe lọ́wọ́ gba Tàfá Balógun ń bẹ ní sáfíìsì gbogbo àwọn ọmọ Yorùbá tó kó wọbẹ̀ kọ́básanjọ́ jáde ní Abẹ́òkúta kó tọ́ka sí èèyàn méjì mẹ́ta tó fàgùn kìtẹ́sì ń bẹ lókè dòní ọmọ tó fojú di méjì bá ń kọ́lé rí di méjì bá ń kọ́lé tó yẹ pé kọ́ yẹ ká mọ nọ́ọ̀sì sílẹ̀ tọjọ́ iwájú pé eléyìí o
ó lè di president o àbí 5 president wo éèjì tó fi sáàfù wá ń gbà yẹn. Ọbásanjọ́ ọba ògo rẹ̀ jẹ́, wo Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, wo gba àwọn èèyàn tó kó gòkè tó kó gòkè nílẹ̀ Yorùbá. Kí ni Ṣèyí Mákindé ránṣẹ́ pé Ọbásanjọ́ sí gómìnà wa ìnáwó kò torí ẹ tí bá ń fẹ́ ni ká fẹ́ wàláì mo tó pe wàláì èmi gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá Ìbàdàn ní pé Ọbásanjọ́ ò fẹ́ràn Ìbàdàn láti bí ìsíbẹ̀ mo tún fi ọlọ́ọ̀bá búra jẹ́ ilé kan sí ọ. Nígbà ọ̀rọ̀ sẹ́nitọ̀ Abdulrasheed Adéwọ̀lú Ládọjà tí wọ́n fi dìtẹ̀ tán fi yọ wọ́n wá fẹ́ yọ ń gbà wọn Ọbásanjọ́ wá Ìbàdàn wo bí ìsàlẹ̀ ọ̀dọ̀ wa nílé bàbá Aláyẹ̀ndé níwájú skul páàdì bàbá wa àáfàá àgbà ilẹ̀ Ìbàdàn ìjẹta àti gbogbo àwọn bàbá wa ìmáàmù Ìbàdàn Ṣúàrà Haruna gbogbo wọn wá bàbá tiwa ló sì tẹ̀lé wọn gẹ́gẹ́ bí àáfàá àgbà ilẹ̀ Ìbàdàn mufasiru ilẹ̀ Ìbàdàn. Wọ́n wá lọ tá à ń sọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó gbé kọ́lọ́hún ṣàánú bàbá Aláyẹ̀ndé muslim ní àbí kírísítẹ́nì ni o. Ibẹ̀ l'Ọbásanjọ́ wá ń bọ̀ gbogbo àwọn bàbá wa wọ́n ti lọ pé sílé bàbá Aláyẹ̀ndé ọjọ́ orí ń bẹ́ẹ̀ tẹ́ mọ́ ìmáàmù ilẹ̀ Ìbàdàn ni o ipò ń bẹ́ẹ̀ ṣòwò wọn bá lọ ṣùgbọ́n ọ̀rọ̀ ìlú ni bàbá ti pè wọ́n pé Ọbásanjọ́ ń bọ̀ o wọ́n sì fẹ́ yanjú ọ̀rọ̀ ìlú gbogbo wọn wá débẹ̀ nígbà wọn sọ̀rọ̀ tán bàbá Aláyẹ̀ndé wá fẹ́ ṣe Ọbásanjọ́ déta gbogbo àwọn bàbá dìde wọ́n ń tẹ̀lé wọn lọ lọ́dún àdúgbò tiwa ni bàbá wa ní Ọbásanjọ́ bó o ní ọ̀rọ̀ gọ́vnà Rashidi Ládọjà Ọbásanjọ́ ní àkọsọ́rọ̀ ń bẹ́ẹ̀ ó ti lọ tọ́básanjọ́ wínú bàbá Aláyẹ̀ndé ibi tí wọ́n sì dé wọn èyí tí ìṣèkọ̀sọ̀kalẹ̀ lẹ́nu step bẹ́ẹ̀ náà wọ́n ti yí padà wọlé gbogbo Ìbàdàn bá bàbá yẹn padà wọlé ni. Nígbà wá ṣòro fún Ládọjà níbo lọ sá lọ ọ̀dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ìnìgbà tí kàńpé fi ń lọ tí wọ́n fi tọ́ wá tí Aṣíwájú wá sí Ìbàdàn tóun àti bàbá jọ dìmọ́ra wọn Ọ̀tún Olúbàdàn tí wọ́n jọ ń sunkún bàbá ń sunkúnjọ́ náà pé n ò gbàgbé oore ni pé máa bọ̀ lẹ́kọ̀ọ́ á dáàbò bọ̀ torí pé àwọn ẹni búbí Ọbásanjọ́ wọ́n pọ̀ àwọn alábọ̀dé ilẹ̀ Yorùbá àrò ọ̀sẹ̀ ń pọ̀ lọ rẹpẹtẹ láti Abẹ́òkúta tó fi wá sí Ṣàngó Ọ̀tà tó fi dé Òṣòdì ó yẹ kí express yẹn kó lọ ní kí street light ó lọ kódà tí wọ́n bá ṣe tírèènì tí wọ́n máa lọ lábẹ́ ilẹ̀ s'Ọbásanjọ́ ṣe ìbọn náà la ní gbogbo ọdún tó lọ táwọn ní tó fojú àwọn èèyàn rí táwọn èèyàn dí ojú ọ̀nà Ọbásanjọ́ ṣèjọba Ìbàdàn sí Abẹ́òkúta kò ṣe Abẹ́òkúta sí Ìjẹ̀bú kò ṣe Abẹ́òkúta títì tó wọnú oko rẹ̀ fáàmù rẹ̀ kò ṣe kí ló mú bọ̀ fúnlẹ̀ Yorùbá kí ló mú bọ̀ ọ̀dà wọ́n yan Pẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́ẹ̀sì ní ìsìn gẹ́gẹ́ bí Minister of Power wọ́n ti ń di pípé mítà mọ́ gbogbo ilé nìbàdàn tá à ń rí lọ́fẹ̀ẹ́ tẹ́ ti ń di pípé mítà káàkiri tẹ́ kó pamọ́ tẹ́lẹ̀ nígbà nìkan ń sọ̀rọ̀ wọ́n fẹ́ máa gbowó lọ́wọ́ àwọn ẹ̀kọ́ tó dè mú ni ọ̀sẹ̀ fẹ́ fẹ́ wọ́n rún mú àbúrò Minister of Power ní o nìkan ọba àlè mọ́ àbúrò Senator Sàráfà Àdínì Àlétúnlé o kọ́ ọba àlè mọ́ Ààrẹ ilẹ̀ Ìbàdàn rèé o ọmọ Olúbàdàn rèé o ọmọ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu rèé o ọba ní kò sí tọkàn ọ̀rọ̀ kìíní ọ̀kan ọ̀rọ̀ mínísítà mo ní kọ̀ọ̀kan Minister of Power mo ní kọ̀ọ̀kan mo ní sáàjẹ tó gbọ́gbọ́ ìgbowó bọ́ọ̀kan bí ọ̀kan nígbà bá pariwo rẹ tí mo sì send text message sí ọmọ pọ̀kan. a ní ìyẹn lókè tá a bá lẹ́ni ní musan a ní mu kíkan wo kọ́sítọ́ọ̀mù wọ́n ṣe gbogbo ọ̀nà mọ́ wa ń bì wọ́n ṣí ọ̀nà wọn nílẹ̀ Haúsá àdìbà lọ́mọ wa ń bẹ̀ ní ìsìn ṣe ẹnìkan àwa máa lọ àfẹ́ kọjá ẹnìkan wà falala jẹ́ kó rí ìrí ó pé àbúrò ọ̀gá yín ní bọ́ sọ̀rọ̀ tọba fẹ́ dúró ń bì tọba fẹ́ kí iṣẹ́ ọ bọ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ọmọ Yorùbá ti dàbúrò ọ̀gá custom gbogbo ọmọ Yorùbá lábúrò IG báyìí torí ń gbà táwọn Fúlàní ń dà wá láàmú bẹ́ẹ̀ bá mú Fúlàní sórí àwọn kìíní burú o gbogbo wọn ní nọ́mbà IG lọ́wọ́ àwọn ni o gbogbo wọn ni tó fi dórí àwọn tó ń da màálù tó fi dórí àwọn tó ń da màálù ọ̀dà èèyàn pé sáwà ní nọ́mbà IG lọ́wọ́ báyìí sáà ní nọ́mbà ọ̀gá custom
ọ̀nàrẹ́bù yìí gan fẹ́ẹ́ ọ̀nàrẹ́bù yìí gan sẹ́ ní nọ́mbà rẹ̀ lọ́wọ́. ó sì gbé kò sí ó sì bẹ ojú ẹsẹ̀ ni ó gbé tẹ́ bá pè tẹ́ bá tẹ̀sí mẹ́sẹ̀gì sí pápá àpáni. pé wá ní kóòdù kan tá máa fi dá nọ́mbà ara wọn ìṣe ní oníwà gbé wa. àní nǹkan ṣẹlẹ̀ débi wípé ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ wọ́n sì ń gbé ìbọn wọ́n sì ń lé àwọn èèyàn wa tó sọ àwọn ọlọ́pàá gángbà náà táwọn ọlọ́pàá ní ìtẹ́ bá rí lè rí o ẹ̀yin ọmọ ìbílẹ̀ tẹ́ fẹ́ wọnú igbó àwọn ò lè wọgbó o ìtẹ́ bá rí lè rí ìtẹ́ bá rí àwa náà ò rí ojú tó lé ọ̀tẹ̀ tí pọ̀ yóò bẹ́ẹ̀ pẹ́ yọ èmi náà ò ní sọ̀rọ̀ jù Ọbásanjọ́ nù ṣùgbọ́n torí àwọn èèyàn tí mo rí fídíò ẹja lọ wo fídíò ojú tó lé ẹja wo fídíò ojú tó lé èyí gbèsè ọ èyí fi kọ́bọ̀ ojú rẹ̀ torí wọ́n lọ dá alẹ̀ láàárọ̀ ló ní ìdìde. ẹ̀yin lọ́balọ́ba orí adé mo kí yín kú jókòó ẹ ṣe tẹ́ wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan. ẹ jẹ́ kí n sọ kankan gàrí pọ̀. ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì ẹ dìde. wọ́n kábíyèsí o. ẹ jókòó. ẹ jókòó padà. ọmọ ṣe o. ẹ jọ̀ọ́. orí mi dára nìbàdàn ni wọ́n bí mi òye o orí mi dára nìbàdàn ni wọ́n bí wa òye o mo ti sọ ti bàbá wa sáǹkì fún àbí mi sọ. kábíyèsí ọ̀nìrìsà àná àti ẹ́míà Kánò ṣèjẹta ni wọ́n wá jọ lọ sí wọ́n rìnrìn àjò lọ sílùú òyìnbó wọ́n lọ lu ọba Buhari ní bẹ ní ológun Buhari bá gbọ́ nígbà Buhari gbọ́ ló bá pè pé bó wọ́n ṣe lè jáde tí wọ́n ò gbàṣẹ́ tí wọ́n ò sí gbà kan ló bá ní kí gbogbo àwọn gómìnà ológun kí wọ́n pe àwọn lọ́balọ́ba wọ́n ṣe ń lẹ̀ Haúsá wọ́n ṣe ń lẹ̀ Ìgbò wọ́n ṣe ń lẹ̀ Yorùbá ní stéètì kọ̀ọ̀kan ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ọ̀ṣun ṣoṣùn pa wà papọ̀ bàbá mi Olúbàdàn tí sì ń bẹ́ẹ̀ bàbá ọ̀kàwé sọmọ pé bá kàwé lẹ máa ń lórí ẹ̀yin tẹ́ bá kàwé lórí ti yín pé ẹ sábà wálẹ̀ káwọ̀ ọmọ kàwé ní ẹ bá pé pàdé sórí bàbá wo Olúbàdàn sì ní àìkàwé wọn mọ̀ ń bọ̀ èyí sì gbé àtò fídíò pé o àìkàwé wọn tẹ́ bá wá ń lọ sí òde kan wọ́n wà ní wọ́n mú ọ̀tún wọn lẹ́yìn ọ̀tún wọn tẹ́ bá wá mú lẹ́yìn pé máa ṣe ògbìfọ̀ fún kábíyèsí ni wọ́n bá pè pàdé sílé ìgbìmọ̀ lọ́balọ́ba ní sẹkítẹ́rìàtì ní nìbàdàn náà ni ìní gómìnà ológun bá ń tù bí ejò sọ̀rọ̀ pé bàbá wọn Olúbàdàn ò sì kàwé ṣùgbọ́n sọ̀rọ̀ pé tẹ́ ẹ̀ bá sàn sọ̀rọ̀ pẹ̀lú ìbínú rìhásọ̀ rẹ̀ ọbọ̀ ọ̀gbẹ́dẹ̀ rẹ̀ ọmọ pé ojú eléyìí kó bàbá ní ọ̀tún èmi lára àṣẹ tí fi ń tú sí wa lójú ọ̀tún bá ní bàbá wọn lọ ní lọ́sẹ̀ ọ̀ọ́lẹ́sẹ̀ èmi lọ níṣe wọn lọ jáde èlù kọ́ gbàṣẹ ojú tó lé sọ̀rọ̀ pé bàbá Olúbàdàn gbogbo protocol yìí dẹ̀ lẹ́sẹ̀ kílẹ̀ kó Olúbàdàn ìtọ́kọ̀ Olúbàdàn ni pé èmi lọ Olúbàdàn gbogbo Ìbàdàn abẹ́ mi lọ́wọ́ lọ́ba àgbà pé eléyìí tó dé tọ́pọ̀ tó patilẹ̀ Olúbàdàn kàn dìde ni ilé o wọ́n lọ gbọ́ wọ́n lọ lọ́ọ̀ ní jáde ìlú kọ̀ gbàṣẹ́ ìlọ wa ń tu ilé wa lórí bí ejò ọ̀ọ́ni lójókòó nǹkan gbọ́ràn ìbọ̀pá ló mú lọ́wọ́ lùú kó lè máa gbọ́ràn kọ̀ gbọ́ràn Olúbàdàn ṣe bínú jáde nu pé ọ̀ọ́ni jáde ìlú kọ̀ gbàṣẹ́ lọ́wọ́ ńlá lé wa làwọn á jókòó kalẹ̀ wọ́n wò pàkó Olúbàdàn lọ ni o sọ wá rí ìgbà wọn wá ṣe bẹ́ẹ̀ wọ́n wá dé pàdé lọ́balọ́ba míì tí wọ́n ṣe Olúbàdàn wá tètè dé pàdé ọ̀ọ́ni sì ní alága lọ́balọ́ba ńgbà náà wọ́n máa rotate láàrin àwọn àti Aláàfin nígbà tí Olúbàdàn ọmọ lọ ọkàn lọ jókòó lórí àga
alága lọ́balọ́ba tó yẹ kọ́ ní ó jókòó sí nígbà òde wá dé kábíyèsí wọlé tí gómìnà fọpá tilẹ̀ lásán tí wọ́n ń gbọ̀n wọ́n bá ń lọ wọ́n bá ń bọ̀ wọ́n bá ń lọ Olúbàdàn ní èwọ́n lẹ́gbọ̀n náà lọ́tọ̀ bọ̀ bí ilẹ̀ gbèdéèdì wọ́n bí nǹkan jókòó sí ọmọ ìsalága lé mi lórí nílùú mi àti ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ wọ́n jò iná ọ̀fà tó ṣe pé nígbà Olúbàdàn àṣàǹkẹ́ nìkan ló ṣe alága lọ́ba agídí ló fi jẹ́ pé ìwọ ojú ṣé wọ́n la fẹ́ tì iwájú ìwọ tí wọ́n fọ̀pá tilẹ̀ tó ń gbọ̀n. ìyẹn ni pé ojú èjọba. tó lórí ogun bá ti kú ogun ti fọ́ nígbà mo di oníbodè ilẹ̀ Yorùbá tírẹ́tì pọ̀ wọ́n dọ̀dẹ̀ lé wa wá oríṣiríṣi àṣàsí oríṣiríṣi ète síbẹ̀ náà kò gbọ́dọ̀ dúró ní ìrókò ni torí pé ṣẹ́tà ń ṣe iṣẹ́ ìran tèmi ni bóò ní ìran mi ò ṣe ní dẹni ẹ̀yìn nígbà Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fẹ́ lọ sípò ààrẹ ó lóun pe Buhari pé bóò ní ìyẹn ò ṣe ní jẹ orílẹ̀-èdè Yorùbá àwa ní ti bẹ ní ọ̀dọ̀ British ní country ní Yorùbá bí British ò sì bá wá gbé àwa tá a ní nǹkan wá mọ nǹkan wá ojú tó lé já máa gbọ́ sítórì dádì rẹ lọ. ẹ jọ̀ọ́ ẹjọ́ mi ò fáwọn tá à ń gbé líǹkì síbí o bíbẹ̀ ẹ̀kọ́ máa blọ́ọ̀kì wa ẹ bá tó gbé líǹkì síbí máa blọ́ọ̀kì ọ. lọ́ba orí adé mo kí yín kú jókòó ẹ ṣe tẹ wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó ní láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì ẹ dìde. ẹ dìde ọ̀gá Ojútólé ìtọ́jú sẹ́rí nǹkan Ojútólé ìgbà Ojútólé wọlé ń sọ fẹ́mi pẹ́kẹ́mi ò dìde mí. ṣùgbọ́n bàbá mi tá a bá ní àwò báyìí náà àwọn bàbá wa wọ́n mọ ẹni tápọ̀nlé tọ́ sí tán fún lápọ̀nlé wọ́n sì mọ bọ́n ṣe ṣàpọ̀nlé ara wọn ó ní báwọn bá wá ṣe máa kíra wọn gan ẹja rí wọn pé sọ bá jọba lọ tán bá rí wọn ní báwọn gan ṣe máa kíra wọn. ọmọ ṣe o ẹdìdì ìbọ̀bọ̀ ìjà wo fídíò wa ìjà gbádùn fídíò wa àbí àṣà owó wa la fi rà. àwọn bàbá náà ń bá wí bá báyà o no be say dem give me o na mi báyà owó mi mo fi rà. ẹ jọ̀ọ́ nílẹ̀ Káàárọ̀ Oòjíire. orí nǹkan kan aláìgbèdè àgbà kò sí tí ń jẹ́ Káàárọ̀ Oòjíire kú òtù òjíire láwọn sọ pé àgbàlagbà kọ́ lè yẹ fi ń gbọ́ Yorùbá kọ́ lè yẹ fi ń mọ̀tà Káàárọ̀ Oòjíire kú òtù òjíire ni òtù Ifẹ̀ ni là ń wí. méjì là ń bọ̀wọ̀ fún. ok èèyàn méjì là ń bọ̀wọ̀ fún. ọjọ́ orí àti ipò ilé ju gbogbo Nàìjíríà lọ. gómìnà ní ipò ẹ̀yin lẹ́sìn ní ipò jù. tójú tí ẹ ní ọba lọ nígbà tó bá ṣe ṣe gómìnà. ní gbangba ọmọ Yorùbá. tó bá ṣe gómìnà mọ́ ebi ìgbà tí mo ṣe president mo ń dọ̀bálẹ̀ fọba ṣùgbọ́n tí n bá wọ yàrá ọba ó dọ̀bálẹ̀ fún mi. a mú àwọn ọba tí ń dọ̀bálẹ̀ fún yàrá a fẹ́ mú kọ wọn ọtọ kámẹ́ wọn. alábòsí ní kámẹ́ wọn. ẹ jẹ́ kí a gbé àṣà wa ká gbé lárugẹ. ká gbé àṣà wa ká gbé lárugẹ bá a ṣe gbé àwọn ọba wa lárugẹ. Ojútólé. nọ́mbà rí mínísítà kan dìde. kánsílọ̀ wọ́ọ̀dù. kánsílọ̀ kan dìde chairman kan dìde. bẹ́ẹ̀ tó rí spíkà ẹ̀ dìde. spíkà jí nígbà wọ́n ti dìde fún kánsílọ̀ wọ́n ní dìde fún spíkà. Ojútólé. bàbá Ọbásanjọ́ nù pẹ̀lú àbùkù olóròǹbó tó fi kan àwọn ọba Yorùbá tó fi kan àwọn dáàdì wa. bọ̀ àwọn náà pé táwọn bá dọ̀bálẹ̀ fọba ń ta àwọn ọba kan máa dọ̀bálẹ̀ fáwọn náà. a ti fẹ́ mọ ní sí. bàbá sórí adé kan máa dọ̀bálẹ̀ fún èèyàn nílẹ̀gẹ̀ bí tèmi tẹ́ ẹ mọ́ sọ fún alẹ́ ìgbà pé sọ́ba kan tó gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún èèyàn kan láì fi kó náà ládé lórí. ọba ò lè dọ̀bálẹ̀ fún èèyàn kan lásán ṣùgbọ́n àwọn ọba kan ń bẹ tí ń gba ìdọ̀bálẹ̀ ọba. Báṣọ̀run òun náà tún lè gba ìdọ̀bálẹ̀ ọba sórí mo lè fẹ́ bó ṣe ń wọlé ìfẹ́ yẹn
sọ pé bàbá wọ̀ ní rìsàlárí níwájú àwọn ọba kan tó ń bẹ nílé Ifẹ̀ tí wọ́n tó lè gbàdọ̀bálẹ̀ àwọn ọba kan wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ sọ wá rí bá láàfin náà bá láti ń gbàdọ̀bálẹ̀ ọba wọn àwọn ọba kan ń bẹ tá láàfin òtún èèwọ̀ náà láàfin òtún lè gbàdọ̀bálẹ̀ wọn pé bí wọ́n sì ká láàfin ni. bàbá ó mà pọ̀ síbi káwọn ọba kan máa dọ̀bálẹ̀ fún dáàdì wa lóòótọ́. àwọn òkúrọ̀ nígbà tí wọ́n bá gbé adé táwọn gbé sílẹ̀ báyìí náà lọ́dẹ̀ wọ́n máa ó níbi tí wọ́n máa lọ jókòó sí l'Àbújá tí wọ́n ò tóra wọn lẹ̀. bàbá ẹjẹ kọ́ gbélé lẹ́rọ̀ ẹ bá ń gbé bì. kí wàá lọ wá bá wa mọ̀ ń gbọ́. bàbá mi bí a ń lọ òjòna bí a ń tán yà lọ́pọ̀ ni bàbá mi lórí ọ̀rọ̀ Ìlọrin sílẹ̀ Yorùbá táwọn ará bíi tẹ́ pé àbùkù wọn fẹ́ pọ̀ wọ́n sì pé ibi tán sì ń bọ̀rọ̀ wọn lọ yìí wọ́n padà bá débì kan tán ti wá wọ́n padà bá mi gbẹ́nu ẹ̀sọ́ tán padà bá tán kọ́ bóńjọ́ kan bàbá mi ẹjọ́ sí lè ṣèwé bóyá kẹ̀sìwé kẹ̀kọ̀tàn lórí ọ̀rọ̀ Ìlọrin sílẹ̀ Yorùbá bóyá kẹ̀sìwé káwọn pé nkí bàbá gbọ́ ẹ̀rí tẹ̀ fún wa kẹ́ ẹ bá wa kọ́ kárí kàbáyé kó sì jáde kí gbogbo ayé tẹ́wọ́ gbà bàbá mi. ó ṣe sórí ti ìwé ó rí i pé ńgbà ọ̀pọ̀lọpọ̀ ètò mo ti ṣe lórí Ìlọrin ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ lónìí àmì èèyàn tó pè mí pé ọ̀sẹ̀ tó lọ làwọn tó rí ètò yìí ọdún 13 wa sì ní tá a ti ń sọ ìtàn bọ̀ gbogbo ọdún tó lọ gan tí wọ́n fún wa ní shadow banga tó ń ṣètò ilé òjò pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ àwọn tó mọ̀ wá ẹlòmíín rò pé bóyá kò sí péèjì yìí mọ́ nígbà wọn àtàkì péèjì wa fún ọdún kan àtòṣù 6 àtòrí ẹ̀ mọ́ ṣètò bẹ́ẹ̀ náà la sì ń wà lórí YouTube gbogbo ẹ̀rí tá à ń mú wá ó rí pa máa ń tọ́ka àwé sọ̀rọ̀ àwọn èèyàn wá ti lẹ àwọn èèyàn ò lè kàwé mọ́ ṣùgbọ́n èèyàn wá sọ wípé ká má ṣe á kọ̀wé á dẹ̀ ṣe fídíò documentary tó gbé ìwé tá a bá kọ yóò ní audio book gan á kọ ní Yorùbá á sì tún sí èdè Gẹ̀ẹ́sì. ó rí i pé ní ànágbà Jackman ń sọ̀rọ̀ tí ń pa àlọ́ tí ń pa fídíò ń dà nígbà Jackman ń pa àlọ́ rẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ lọ kóra wọn jáde wá sínú hall yẹn ní lánàá ọ̀pẹ́ mo ti challenge wọn pé ká jẹ́ àgbà hall so tí wọ́n wá ṣe wọ́n mọ̀ọ́mọ̀ ṣe ètò yìí ní àná wọ́n mọ̀ọ́mọ̀ ṣètò yìí lánàá ni pé ká jẹ́ àgbà hall mo wá fẹ́ mo fẹ́ kó débi tó ti ń pa àlọ́. wọ́n ní gbogbo àwọn ọdẹ bá wá sọ ọdẹ lọ tí wọ́n bá darí ibẹ̀ ni wọ́n ti sinmi ní tí wọ́n ń pè ní Sókótó nù Mọ̀lánà Sheikh Adamu sọ bẹ́ẹ̀. èyí wọn ló jẹ́ àmà wípé Sheikh Alimi ọ̀wá láti Sókótó àmọ́ ìtají àmà wípé Kẹ́bì ni Sheikh Alimi ti kéwú ó ti dàbà. nígbà tí Usman bọ́nùbọ́ tí òun lọ dáwúlà lọ́wọ́ tí ń ṣe jihadi tiẹ̀ ní north. tí ń pààyàn ní north. Sheikh Alimi wá rí wípé báwọn bá ní kí òun ọmọ tún ṣe jihadi yìí àyí ẹnìkan ti ń ṣe iṣẹ́ sì ti ń lọ èyí tó dáa ni kí òun mú àzọ tarhal láti kúrò ní nọ́ọ̀tì láti wá sí ìyá yìí. mo fẹ́ gbé síwájú mo sọ gbélé lánàá. tọ́lá yẹ kó ṣàyí ní ọ̀hún àti stop mi tí oníjà àfa alábàárkà yọ dáṣẹ̀ wọnú inú ilé mi ó ní kí wọ́n kó gbogbo ohun tí ń jẹ́ òòṣà kú mẹ́ làbí ń sọ wípé àfa Alimi ò fojú kan òòṣà kan nígbà tá àfa Alimi délẹ̀ yìí. ojú tó ní yọ̀ọ́ pé lánàá ó ní pé àfa Alimi nígbà tó pe Àfọ̀njá pèdé tí ń bá wọlé rẹ gbogbo ìsànú rẹ kó o ta pé wá wo tí Jackman sọ pé àfa Alimi ò fojú kan òòṣà kankan nígbà àfa Alimi dé ojú tó lè irọ́ ni kí ni mo pè é. irọ́ ni òòṣà ẹbọ títí di ọdún 1982 83 85 ó rí pé mo máa ń sọ pé kí ìjogójọ ọdún lọ tí mo gbé eégún mọ́ ní ọlọ́jẹ̀ ẹ béèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọ Ìlọrin tí ń gbọ́ lọ́jẹ̀ báwọn tápà ṣe ń gbé ìgúnnu kó ni wọ́n ń gbé eégún lọ́lọ́jẹ̀ gbogbo ìtọ́ Ògún bọ́ wọ́n sì ṣe òòṣà wọn Ògún wọ wọn 60 níbẹ̀ ojú tó lé àwọn ìdílé Àfọ̀njá wọ́n sì ṣe Yemọja wọn bàbá yìí mọ̀ bàbá lára àwọn ọmọ Àfọ̀njá tí wọ́n lọ kéwú ó sì ń bẹ láyé
nígbà tó ń lọ kéwòn lé gbẹtò èyí lẹni lọ kéwò sẹẹdà gbogbo kínní ilẹ̀ Yemọja tí wọn ò fi ilẹ̀ bàbá tí ń sọ̀rọ̀ ẹ̀ ń bẹ láyé o ẹni tó láálímì ò fojú kan òòṣà ó kó jáde Àfọ̀njá ò kó òòṣà jáde irọ́ ni. alimi ò fojú kan òòṣà báyìí. kò síwèé kankan tó bá kí lọ́la bá alimi wọ̀ lọ́rin. gbogbo kú tí Àfọ̀njá kó òòṣà kú mẹ́jọ náà àbá alimi wọlé sọ́dọ̀ Àfọ̀njá. ó ń jálà bí ẹ tó fẹ́ wá gbowó. ó pe Àfọ̀njá wípé kó di mùsùlùmí níjọ́ náà Àfọ̀njá ó sì di mùsùlùmí Àfọ̀njá àbá alimi lọ wẹ Àfọ̀njá sí Islam. èyí tí òun ọ̀ma dàmà pé ó kéré lòun wà níjọ́ náà sẹ́wọ̀n pé kìí ṣe lu wọn ló ti ṣẹlẹ̀ Ìlọrin yìí ló ti ṣẹlẹ̀ Àfọ̀njá wẹ̀ sí Islam Àfọ̀njá àbá alimi. ìrọ̀nù Àfọ̀njá ò gba Islam Àfọ̀njá kú gẹ́gẹ́ bí olóòṣà Yemọja ni irọ́ tí Ìlọrin máa panu àwọn irọ́ ní òkè sáwọn Yorùbá Ìlọrin o àwọn àáfàá tí èso ọmọ Yorùbá ṣùgbọ́n wọ́n mọ̀jẹ̀ ń bá débì kan ojú tó lé tá a bá ka ẹrú inú ẹrú a máa bàjẹ́ kó wá lọ ìdí àpẹ́ ó àṣà lè mọmi tó ẹni tó kú odò sọ̀bọ̀gbẹ́ tó bá kú odò bí ṣe ń fojú mu mi ní ọmọ fetí mu mi ní ọmọ fi mú mi gbogbo ara rẹ̀ yóò fi mú mi. àwọn ìdí àpẹ ń bẹ àwọn ọmọ Àfọ̀njá ń bẹ láyé kò sẹ́ni tó gbọ́ irú tẹ̀yìrí àgbórí gẹ̀ẹ́sẹ́ẹ̀tì sì ń bẹ jákúmánù wá wo nǹkan jákúmánù torí wọ́n kéré ńgbà náà wọn èbí ọ jákúmánù so ti rí ìwé tí mo gbé sóyè òkè jákúmánù torí irú yìí náà ni gbogbo ọ̀nà lẹ́wọ́ tẹ̀ ń dáná sun ìwé torí irú yìí báyìí náà ni jákúmánù so ti rí èmi nu bàbá oníbejì ìkan lókè ìkan sálẹ̀ àní mo ráyè yín torí ìgèsẹ́ẹ̀tì Ìlọrin nu ọdún 1929 gbogbo tí bàbá kálukú sọ ní bẹ́ẹ̀nbẹ́ ojútólé àgbọ́rú àlọ́ ìrí ń bẹ̀ débi wípé ọwá ń pa àlọ́ ọmọ ju Sheikh Ádámù lọ tó ní Ládẹrin lọ́tẹ̀ Ìlọrin lẹ́yìn ìgbà náà tó ní tó Ìlọrin ilẹ̀ Yorùbá ni lánàá òní lónìí òní lọ́la irọ́ tí Jackman ń panu àwọn onírú gẹ̀ẹ́sẹ̀tì yìí lọ́wọ́ ẹ̀ làwọn náà fi ń jẹ́ ọmọ kéwù àfa alimi látijọ́ náà gbogbo ti ń jẹ́ àwọn Àfọ̀njá ọmọ kéwù àfa alimi ni. ìran ṣé ẹgbẹ́ yẹn ọmọ Àfọ̀njá náà ń gbọ́ ọlẹ́rú alimi létún ni yín o ẹ tún kéwù ń bẹ̀ sọmọ pé kíkéré màá láìmọ̀ kan Jackman ò ní mọ̀ kí mo wí kò ní mọ̀ ju ìwọ̀nba tásọ́rẹ́ kó fi kọ́ máa ń ké kó fi ṣàṣàlátù lọ tó bá nímọ̀ ni níjọ́ tí bàbá wa ọmọ Àfọ̀njá tí wọ́n lọ sí ọ̀dọ̀ tí wọ́n fẹ́ parí ìjà tí wọ́n lọ sílé Emir Ìlọrin bẹ́ẹ̀mí àṣírí wọn tí wọ́n ń bọ̀ gbogbo ẹ̀yẹ èèyàn ó ní gbogbo àwọn èèyàn tí mẹ́ńbẹ̀ ẹ dìde àwọn onílùú ló dé sọgbọ́n nǹkan tó wí. gbogbo ìyẹn ni àwọn onílùú ló dé. àwọn onílùú ló dé Jackman náà ti rí fídíò ó ti rí fídíò wọn kú sọ gbangba ẹnì kankan yóò sì jáde kẹsàn gbé rárá o Emir sọ pé wọ́n dì ní àwọn onílùú ló dé Ifá. àbí kan padà pé intanṣan ò rí bẹ́ẹ̀. àní tẹ́ ẹ bá láyà ẹja àgbà ọ̀lù ẹ tiẹ̀ wá láyà ojú tó lé àgbà ọ̀lù ẹyin tó bá tọ́nà bá ti ṣe á bẹ̀rẹ̀ jíǹgù ẹ̀ á wò bí ta a gbọ́dọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo ọmọ Yorùbá ó sì rí gbọ́n àwọn òṣèlú bá tó fẹ́ ṣe o já pé gbogbo àwọn ọba wo tó lè yọjú. Tinubu ní tún bẹ́ẹ̀ ní sísẹ́rù ó tún máa bà yín pé tẹ́ ẹ bá wá síbẹ̀ àìlélẹ́rọ jẹjẹ lọ́dọ̀ Fúlàní mọ́ àbí ká máa ṣe nǹkan kàyàkàyà tí wọ́n fi mọ̀ pé Yorùbá mọ ibi tí wọ́n ń lọ. látọ̀dún tí mo ti wá ń sọ nǹkan gbogbo bẹ́ẹ̀ ṣe lépa wa tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ṣàṣì wa àlejò inú yín tẹ́ ìran wa tá a bá yín jù núùgò ọ̀rọ̀ tí mo ṣe mo bá mú mílíìkì àti ṣúgà mo bá dà sí ọba ń lúwẹ̀ẹ́ bẹ́ẹ̀ lé sí mi fún ìdó. ibi gan dùn. ìgbà tí ẹnu jẹ̀nu wọn lanu olúwa mi kí lẹ fẹ́ kí n ṣe padà lọ bẹ́ẹ̀ tọrọ ní tó ní kó ṣe ni ọlọ ṣe fún ẹ gbúrò gbọ́. àlọ́ tí wọ́n máa ń panu ó rí pé lánàá mo mú gbogbo ẹ̀rí wá lórí ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí ń sọmọ fọ́ sí wẹ́wẹ́ àlọ́ tí wọ́n ń panu wọn ò sì rí nǹkan fẹsẹ̀ lé ṣùgbọ́n àìkàwé Jackman
tó bá sì kàwé bóyá kò ní gẹ̀ẹ́sẹ̀tì yìí lọ́wọ́ kó farabalẹ̀ wò kó lọ kọ́kọ́ lọ béèrè kó lọ báwọn tó bá jẹ́ bí agbẹjọ́rò àbáwọn ọlọ́pọlọ pípé tọ́ra àwọn ọ̀mọ̀wé ń bẹ lọ́rin àwọn pòfẹ́sọ̀ sí pọ̀ lọ́rin kó wá lọ bá àwọn igi lango ìwé pètò gẹ̀ẹ́sẹ̀tì Ìlọrin sẹ́ẹ̀ni ẹjọ́ ẹ ṣàlàyé ẹ̀ fún mi torí pé táàrí ìtàn ń sọnù bó ti ẹ̀pá ló kọ pé ọkùnrin kan ti ń bẹ ń bàdàn tó jágbà tó sì ń wò yìí jẹ́ ta ló lè ṣe èpè tó èmi rò pé lájọta ti bẹ̀rẹ̀ yọ jáde kó wá ṣe pè lójúdólé bàbá mi bàbá mi tí mo ti lọ Jẹ̀bú tí mo ti dé tí mo ti lọ ké pè wá mo lọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá mo gbá gbogbo ìpéjọ ìwọ bókìtì ọ̀gán bá jìn orí ara ẹ̀ ní jìn ilé Ojútólé bá ń lọ iṣẹ́ ọ̀rọ̀ rẹ ti tá torí pápá torí àsìkò ọ̀pẹ́ wọ́n ti ti ń dúró dè wá. bàbá mi ẹ gbá ẹ̀kọ́ tó di pé n tó kàn inú gbélé ní àná. jẹ́ ń gbé kíní gìsẹ́ẹ̀tì ń bẹ̀ òwò ẹ̀ mọ̀ fi fẹ́ràn tàbí jẹ́ òkè jẹ́ ọ̀dà níbi tó wà. n tó kàn inú ìbéèrè tí mo fẹ́ béèrè náà ni pé mo ti máa ń béèrè tẹ́lẹ̀ bàbá mi kí ni ìyàtọ̀ tó wà láàrin àlọ́ àti ìwádìí ìjìnlẹ̀ gangan ẹ tún jẹ́ káwọn èèyàn wá tún mọ̀ ìyàtọ̀ láàrin àti ìwádìí ìjìnlẹ̀. ọ̀kàrẹ̀ Ojútólé sórí àlọ́ ó ní nǹkan tá a hun láti fi lè dára wa lára yá láti fi lè mú gbòòrò dùn pàápàá àwọn ọmọdé la fi ń kọ́ àkọ́sórí kọ́pọlọ wọn lè mú yányán àlọ́ àpamọ̀ ń bẹ àlọ́ àpagbè ń bẹ àpamọ̀ ní àlọ́ tá a pa tí ò ní lórin inú àpagbè ni pé ó rí pé tá a bá sọ̀rọ̀ àwọn bàbá wa tí wọn bá fẹ́ ká gbàgbé nǹkan wọn lè dá wákà bá a bá gbàgbé gbogbo nǹkan á rántí wákàtí wọn dá yóò wá sọ bí nǹkan ṣe rí fún wa. àlọ́ irọ́ àtàtàmá àtàmọ̀ ni ṣùgbọ́n ìtàn tó wá ní í ṣe pẹ̀lú ìwádìí ìjìnlẹ̀ odidi iṣẹ́ ni ilà àwọn tó ń ṣe ìwádìí ìjìnlẹ̀ ọ̀pọ̀ òpìtàn lè pọ̀ ó rí pé kí n tó di òpìtàn olùwádìí ìjìnlẹ̀ mò ń jẹ́ bọ̀ olùwádìí ìjìnlẹ̀ ni pé kó jáde kó lọ fúnṣẹ́ ìwádìí kó jáde bó lè lè ṣe rí bó lè lè ṣe rí kó gba tọ̀tún kó gba tòsì wojọ́ tí mo ti ń sọ ìtàn níbi títàn bá ti bu Ìbàdàn tó jẹ́ ìlú mi kù èyí sọ pé bẹ́ẹ̀ lè ṣe rí ni o ọjà jẹ́ ọmọ ogun wa ń bì bẹ́ẹ̀ lè ṣe rí bẹ́ẹ̀ lè ṣe rí ni ìtàn ń pè ní olùwádìí ìjìnlẹ̀ nu kì í ṣe pé káwa máa wá wí irú láti ẹjọ́ yìí ẹ̀ẹ̀kejì ọ̀wá nílé rẹ́ẹ̀rí kankan mú wá Ojútólé tó bá fẹ́ mọ bí àwọn ará Ìlọrin ṣe bẹ̀rù gẹ̀ẹ́sẹ̀tì Ìlọrin yìí tó nìkan nù wọ́n jáde kọ́ wá ká tí ń bẹnu gẹ̀ẹ́sẹ̀tì Ìlọrin fún wọn kò sí o sórí ilé tó bá ní nílọrin wọn ò tó ní fẹ́ kọ́ ọmọ wọn ó rí wọn ò tó ní fẹ́ kọ́ ọmọ wọn rí gẹ̀ẹ́sẹ̀tì o wọ́n sì gbọ́n sórí gbogbo tí wọ́n ṣe yìí bàbá àwọn emir ọmọ sí o irọ́ ni o wọ́n lọ ń ṣèpàdé ńlẹ̀ emir o jẹ́ fún ọ nìkan nígbà Mudiru Mọ́ríkà Sheikh Habib tó jáde tí ń pa àlọ́ tó lòun pàtàn tí ń bàtàn lẹ Yorùbá jẹ́ sọ̀rọ̀ tí gbéńgbà náà wọ́n kóra wọn lọ bá tí wọ́n ní emir lọ́ra wọn wá fídíò mọ̀ ń bẹ̀ so wọ́n mọ tí wọ́n ṣe ṣùgbọ́n nígbà tí oníbodè ilẹ̀ Yorùbá jáde tí mo wá bẹ̀rẹ̀ sí ní kanta Mudiru Mọ́ríkà sí ìní wọn fẹ́ sọ lélẹ̀ pé emir ọmọ sí o emir yín wo ni ọmọ sí nǹkan ọmọ ṣẹlẹ̀ ń lù olórí ìlú olóhùn ọmọ ajẹ́ pé kò sólórí mọ́nù emir yín wo ni ọmọ sí ète wọn nu kí mo pè ète wọn nu emir lóhùn ọmọ sí emir àmọ̀ sí ṣùgbọ́n àwa Yorùbá àwa ni ká jí lójú oorun torí wípé àsìkò yìí ó nígbà wọn bá wí wọn ń gbógun tì lọrin kí mélòó lọrin ọ̀nà tẹ́ ń gbógun tì àwa onílù ò ní fẹ́ kó tú sáwà àwa la lè lọrin sáàlì kógun owó bàjẹ́ yín ọmọ àlè bẹ́ẹ̀ sọmọ Yorùbá lẹ fẹ́ bà lọrin jẹ́ tẹ́ máa wá rí báwọn òríbì kankan lé sí ọ̀rọ̀ ẹ̀sìn ni o wọ́n wá àwọn ète wọ́n wá sọ ilé Álímì di symbol of Islam tí ò sì rí bẹ́ẹ̀ ilé Álímì dáwà ìsìláàmù dáwà kò sí ilé kí mo wí. ilé Álímì dáwà ìsìláàmù dáwà. wọ́n wà máa lọ wọ́n bá ti wá lọ àwọn ọ̀rọ̀ bá wa fi ọba yín wò lẹ̀ rí fi àbí mú gbogbo àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ́sọ́ bá yín wá àwọn irọ́ wọn ń pa o tán bá wá fẹ́ ṣe àbòsí rìkísí ọ̀wà pa wọ́n pọ̀ wọ́n wà máa di lérí pé wọ́n ń rọ́bà àwọn fi ni
bí ìhun ṣe rí nù ṣùgbọ́n àwa Yorùbá ní ká wá dìde ká mọ tá à ń ṣe á ṣètò á kọ ìwé wọ́n jáde o wọn ò jáde o á gbà ọ́ọ̀lù tó bá tó àsìkò á jẹ́ ká gbọ́ a gbọ́dọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní ńlá tí ó jẹ́ káyàrú rẹ̀ nílẹ̀ Yorùbá fún ọjọ́ ọ̀la ìtàn wa tá a sì pe àwọn ọ̀jọ̀gbọ́n àwọn professors káàkiri èmi Aare òpin tàn èyí ṣe kan rí kí n pèrò àfẹ́ sí léyìí ojú tó lé. ó bàbá mi. inú ti mọ bí wọn ti lọ mọ sátírà mọ́fẹ̀mí rẹ ṣòfò fá mọ́fẹ̀mí rẹ ṣòfò mọ́fẹ̀mí rẹ ṣòfò gbogbo tíra yín tẹ bá fẹ́ sà ó níbi tó lè dé kò lè dógbò mọ̀ sọ́gán àṣẹ àwọn bàbá wa ní. bákan náà a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá à ń ṣe àtìlẹ́yìn fún ètò ìtàn Yorùbá bá a ṣe máa ń sọ a dúpẹ́ gidi gan torí wípé ọ̀pọ̀lọpọ̀ irinṣẹ́ ńlá ti rà inú stúdíò wa ní ìsìn báyìí fata ac ńlá tó ń rà síbí tí ì máa wọn píríntà gbogbo àwọn ìwé pdf yẹn náà látẹ̀ tẹ́ àfẹ́ ta tóbi tá a bá ti tẹ̀ báyìí bá ti nídìí ẹ̀ àmọ́ bá ṣe photocopy rẹ̀ gbogbo dẹ́rù bó ti sọnù mo dé ló dì mọ́lẹ̀ o mo dé ló dì mọ́lẹ̀ o ayé ti gbọ́ tàn mí yàtọ̀ mo dé ló dì mọ́lẹ̀ o. ẹni tẹ́ bá fẹ́ bá wa dá sí ìtàn Yorùbá Access Bank ní báǹkì tá à ń lò 0041874579 Access Bank náà ní báǹkì tá à ń lò àwọn ẹ̀ tí ń pè wá wọ́n ti ń dúró dè wá ètò míì tó ń bẹ báyìí wọ́n ti ń dúró dè wá ojú tó lé jámọ́ ìdágbére jámọ́ ìdágbére. tó títí ìgbà míì tí mo tún gbé wa bọ̀ lórí ètò láti wá tàn mọ́lẹ̀ sí ohun tó bá tún wà lójú Hasan Taiwo ló kọ́ mi jẹ́lẹ́ nípa pé ká tún fi pàdé sí ọjọ́ mẹ́jọ ó dàbọ̀. tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lágbà mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin wa mo dúpẹ́ lọ́wọ́ obìnrin wa o ẹ jẹ́ ká rántí pé ilẹ̀ Yorùbá yìí à níbòmí ojú ilẹ̀ Yorùbá lọ títí ìgbà tá a tún pàdé èmi a máa wí pé ejò kan ò ní rọrùn rè pé láyé kó dúró ire o. Ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas ọlọ́run ló rán ẹ asọ̀tàn gbáyì asọ̀tàn gbóyè o iṣẹ́ tó o ṣe títí tó o fi dolóyè nílẹ̀ Yorùbá ọba Olúbàdàn ló fún ẹ lóyè yìí èyí tó tọ́ sí ẹ Ààrẹ ń pìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ọlọ́run ọba ló rán ẹ Ààrẹ ń pìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Laji Abbas ìwọ ń pápá ìwọ nà asọ̀tàn gboyè ìwọ lọ́lọ́run fún. orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan ọlọ́run ọba ló rán ẹ olùkọ́ àgbà Laji Abbas àpàtẹ ìtàn mọ́kúta o orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan